Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Ṣe ni kò ṣe jàre. O fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. Àgbà ló ti bẹ̀rẹ̀ sí ń kí ẹ̀ báyìí. Kí ló mẹ́rin? Nísùúrù díẹ̀ o. Bẹ́ẹ̀ni ti ṣẹlẹ̀ báyìí. Ó ti tó àmúkè. Kí ni nígbà pé ìyàwó kè? Lọ́ládé. Ready? See, you have to look at this. You'll be fine. Lo, Yaba. Drink it. Bella. Sorry. Drink it. Come on.
See, everything will be fine, okay? Well, Jobo, I understand what you're going through. Sorry. My work will be easy, but yeah, we'll overcome eventually. Do you understand? Please. Kí ló wá ṣe ń bí? Ẹ tiẹ̀ pè mí rárá. Pè ẹ́ fún kíni? Báwo ló ṣe débí? Ẹ dẹ̀ má bínú. Kíni? Ṣé kò máa ṣe é? Ẹ má bínú náà. Ẹ má bínú sí mi. Kì í má. Dàpọ̀ mi. Ibo dẹ̀ ni? Fí mi lẹ́jọ́. Nonsense. Ẹ ní sùúrù, ẹ dẹ̀ ní sùúrù. Ẹ dẹ̀ má bínú sí mi. Mo mọ̀ pé ìwà ọmọdé ni mo wù. Kò dẹ̀ yẹ kí n máa lẹ́nu sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ má bínú. Kí ló rò pọ̀ ṣe? Kí ni? Gbogbo ara yín náà ló ṣì lè yí ẹ̀dẹ̀ jẹ́ kí n tọ́jú yín. Lọ́yẹ̀ kan ṣe é. Kí ló? Ẹ̀dẹ̀ ṣe sùúrù. Sùúrù burúkú wo nìyẹn? Màá lé jáde o. Kí ló? Stop ẹ jọ. Ẹ̀dẹ̀ ṣe sùúrù náà. Ṣe sùúrù. Kí ló fúnra ẹ̀? Ní sùúrù. Ẹ ní sùúrù. Kí ni? Ibo lè rò pé lọ? Look, kò sí nǹkan tó ṣe mí, Susanna. Ara mi ti yá, mo ti wà pa. Look, I'm fit. Ara yóò ti yá. Ẹ̀yin mi ò bẹ ṣe ń gbọ́. Mi ò gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ló fà á, kó sí ara mi ti yá. Má gbẹ́mi ara ẹ sókè o. Ara yóò ti ẹ wò, thank you for coming, doctor. Oh. Kí lélẹ̀? What's this? No, kí ló dé? Ìwọ ló pe doctor. Ìgbà wo ni wọ́n jí? Kò tí pẹ́ náà. Inú kò sí nǹkan tó ṣe mí. Let me just. If at the end of the day tó bá rí ìdí nǹkan kan. Bá mi, oúnjẹ yín náà mo bá yín gbé wá, ẹ tètè wá jẹ kẹ́ ẹ lè mu àgbo yín. Bá mi, ẹ má ṣeré kéré o, ẹ wá jẹun tẹ́ jẹ ní ṣe ògì bàbá tẹ́ nífẹ̀ẹ́ sí mo bá yín pò. Bá mi. Bá mi! Bá mi! Yeah. Kì í ṣòro bí ewé. Yeah. Doctor, Báwo? Ṣàlàfíà lẹ wà? Adúpẹ́ sir. Báwo náà tẹ? Fine sir. Ẹ pẹ̀lẹ́ àwọn aráalé ńkọ́? Adúpẹ́ sir. Yeah. Doctor, Mr. Ọmọlébèrè yín lánàá sir, wọ́n wá bíbá. Ta ló ń jẹ́ wọ́n? Àbúrò olóyè Lógúndé. Oh, that guy. Mi ò like bọ̀bọ̀ yẹn. Kí ló ń fẹ́? I don't talk to him. No. Nonsense ló máa ń bá kiri náà. Doctor kì í ṣe ọ̀rọ̀ nonsense lélẹ́yìí o. Wọ́n ní olóyè Lógúndé, wọ́n ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run náà wà. Ó critical gidi. Wọ́n sick. Gidi gan ni o, Ọlọ́run. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Bẹ́ẹ̀ ni sir. Kí ló tó wọ́n gbé wọn sílé? Kí ló tó wọ́n gbé wọn sí hospital? Ìyẹn ni mi ò mọ̀ pa ẹ̀. That's funny. Tó wáá kí ló tó yẹ kó gbé wọn sí hospital? Àwọn èèyàn wa yìí gbà mí ṣá. Mi ò understand gbogbo ilé ìtàn sọ. Báwo wá la ṣe fẹ́ ṣe báyìí? I don't know. Máa yọjú síbẹ̀ ní sí. Báwo lè tó yẹ kó gbé wọn sí hospital náà? I mean,
Yeah, ma. Take care. Ma, you just want Okay, sir. Thank you. Yes, sir. Welcome, sir. Listen. Oh, Jen now. That's what I'm doing. I'm eating. You're not eating now. O kàn gbóúnjẹ síwájú ńbẹ̀ o jẹ. Dédé jẹun now because bá ṣe tán sí mi náà fẹ́ lọ rí àwọn ọlọ́pàá tó ń ṣe investigation títí daddy ẹ̀. I need you to finish up your food now. Kò ṣe wọ ni mò ń bá wí ni. Oh, èmi lè ń bá sọ̀rọ̀. Àwa mélòó la wà ń bí? What is wrong with you? Tí mi bá keep updated nísìn lórí nǹkan tí mò ń ṣe nípa ti daddy ẹ̀ bá ṣe lọ ń bọ́ ọlọ́pàá wọ́n ṣe ń bá wa wàá máa ní pé mi ò sọ nǹkan kan fún ẹ. I'm telling you now, you are saying òun ṣe bí ìgbà tí ó kàn ẹ́. Are you not supposed to be a psychologist? Like you're supposed to have and know the right things to say. What is wrong with you? What kí ni gbogbo yẹn mi? Okay, but ẹ sọ pé ẹ fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ń sìn. Ó yẹ kí n pariwo. Ó yẹ kí n hail you and praise you for doing what you're supposed to do. For your own son, my own father. What is wrong with you? Ẹ ṣé ó wà dá kí n má bá ẹ sọ nǹkan kan mọ́ ni? No, I am no longer interested in all of this. Just do whatever you want to do. Ọmọ yín ṣàlùkù. Do what you want to do. Ṣé wà ní jẹun náà rárá ni Jason? Kí ló ti ṣe ń ṣe báyìí? Ó ń dà mí láàmú ọmọdé. Ó ń dà mí láàmú gan ni. Kí ló wá ṣẹlẹ̀? Ìkanra yìí pọ̀ yàtọ̀. Ṣé o tún máa bẹ̀rẹ̀? Ṣé bẹ́ẹ̀ ṣàkọtẹ́lẹ̀ ni. Màá lé ẹ jáde o. Màá lé ẹ jáde o. Kábíyèsí o. So, no problem. No problem. Ó tán. Ṣé mo sọ fún ẹ pé kò sí nǹkan tó ṣe èmi? Ṣó tán? Ṣé mo sọ fún ẹ pé kò sí nǹkan tó ṣe mí? O kàn ń gbọ̀n, o lé mi ń gbọ̀n káàkiri. O ní doctor confirm yẹn. I'm good. Look at me. I'm good. Okay. Ṣé tán sí? Kò sí nǹkan tó ṣe mí. Ẹ má dìde. God. Suzanne. Okay now. Ṣé tí bá sí mi ní wọn kò mọ̀ sí ẹ mú ara mi ti yá dáadáa. Ṣé kò sí? Because much. I don't want to tell you this inside, but I just have to be sincere. He suffered a partial stroke and narrowly avoided something more severe. Ọ̀rọ̀ yìí ò yé mi. Wow, what I'm trying to say is that BP wọn yẹn ó high. But I told you the other time pé ní láti máa monitor wọn pẹ̀lú oògùn yẹn. Ìwọ̀n lò ó. Tí wọ́n máa ń lo oògùn yẹn kò yẹ kí a tún gate BP wọn kó yẹ kó tó máa high tó báyìí. Ó dá kí lè máa wọ́n fi ṣe sí báyìí. Well, my suggestion is that wọ́n ní láti ṣe àwọn test kan. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi
lọ́nà ìgbàlódé tòde òní, ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé, àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ẹ mọ́ kú ojú òpó mọ̀dí o. Àfẹ̀mọ̀jú kú ẹnu ṣàǹṣọ̀fọ̀. Ṣé bí yẹn ṣe máa ń lọ náà nìyẹn? Ṣàṣe mí ní ààhìn ni. Lógúndé ọkùnrin mẹ́ta. Lógúndé. Kábíyèsí. Olóyè. Ìtarínú o. Ṣé lóòótọ́? Òótọ́ ni o. Ìtarínú o. Ìwọ náà ti bọ́. Ó ti bọ́ kábíyèsí. Nǹkan tó ṣe mí ní kàyéfì jù ni pé Lógúndé jẹ́ alágbára. Bẹ́ẹ̀ ṣe lágbára tó ṣe fi ilẹ̀ ṣàṣọ́bọ́ra. Gbogbo ẹ̀ ló kúkú yé lédùá. Kábíyèsí, wọ́n dìlédùn àlẹ́bí. Ẹ jẹ́ ká gbà wípé bí Lógúndé ti yan tiẹ̀ nìyẹn. Ṣé wá yẹ kó jẹ́ àsìkò tí Lógúndé wúlò fún wa? Àsìkò tó dáa. Tí ẹ gbọ́ nǹkan tó ń ṣe mí ní kàyéfì ni pé ṣé bẹ́ẹ̀ náà láìsàn náà le tó ni? Tó fi wá di pé ó mọ̀nà ẹ̀mí tẹ́lọ́rọ́ fi ń tú nǹkan rẹ̀ lórí okùn. Níwọ̀n bá ìsàn ráńpẹ́ o. Ìyálóde. Mo jẹ́. Wọ́n lọ ń sọ báyìí. Àfàìsàn rẹ̀ mọ̀lá ikú. Àmọ́ ẹ méjì àrò jìnnà. Ẹ jẹ́ ká gbà wípé bó ti yan ti ẹnu o. Torí Lógúndé ní máa sọ mí kí èèyàn. Ohun tó yà mí lẹ́nu náà nù pé díẹ̀ ọmọkùnrin rẹ̀ ò fìgbà kan tó. Kábíyèsí, Olóyè, jẹ́ kí mi máa lọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin náà kúkú mọ bí àárín mi àti Lógúndé ṣe wà. Ẹ̀yin ọ̀dá mi ẹ̀jọ̀, padà wá rọ̀lẹ́, tára mi bá ti balẹ̀. Bí ìbàjẹ́ àárín ìlú ọ̀pẹ. Kó àtẹ̀mọ́ra, kó ara fẹ́ra kù. Kó àtẹ̀mọ́ra, kó ara fẹ́ra kù. Kó àtẹ̀mọ́ra. Kó ọkùnrin ṣe o. Kò kú sẹ́ni tí ò ní kú láyé. Ẹja ńlá mọ̀ lọ́lọ́mí o. Lógúndé. Àjànàkú mọ̀ sùn bí òkè kò mọ̀ lè dìde. Kí ni dókítà yẹn sọ? Dókítà. Ṣé bó ń lọ bá ń ta náà? No, rárá o. No? Are you sure? I'm very sure. Okay. Kí lẹ̀ ń wá? Mo wá remote yẹn ni mo fẹ́ tan tẹ́lẹ̀. Mo fẹ́ gbọ́ 9 o'clock news because. 9 o'clock news.
Ọ̀sán la wà. Ọ̀sán? Ọ̀sán ni ṣá. All right. Ọ̀sán ni. Kí o gbọ́ 12 o'clock news instead of 9 o'clock news. All right. Yeah, that's it. Yeah. I'm okay. Good. Good. Can you imagine that? So to the outside. And so? Ó lóun fẹ́ rí yín. Mi ò tí ráyè. He talk say na Ibidun matter. I'm coming. Boss. Kí ló ṣe Ibidun? Na ọ̀gá Emeka o. Sọ fún Emeka pé màá bá Ibidun sọ̀rọ̀. If like say that stupid boy no dey hear word. You no go fit follow Emeka talk again o. Kí ló mean? Na ọ̀gá Emeka o. Ọ̀gá Emeka o. Wetin come happen? Wetin come happen? Oga Emeka vex o, he clear am, you know. Lewu! He don die o, Oga, he don die. Ibidun don die. Ibidun ti kú. Ibidun ti kú. Fóònù ẹ ti ń ring látẹ̀kọ̀. Wọlé tán. Àfà. Báwo ni? Dáadáa ni ọ. Owó tí ẹbí mi ké báwo ni ibi tí mo lọ. Báwo ni ibi tó lọ? Àwọn ò dáa o. Kí ló ṣẹlẹ̀? Lókúndé ti kú o. Irọ́ ni o. Òótọ́ ni o. Lókúndé ti kú o. Ẹni tí mo gbọ́kànlé lórí bí mo ṣe máa jọba òun nìyà o. Ó ti lọ. Kò tí ì bàjẹ́. Wàláì kò tí ì bàjẹ́. Ìwọ lọba tèmi. Mo dẹ̀ ti ṣèlérí fún ẹ pé gbogbo nǹkan tó bá wà nípa mi ni mo máa ṣe láti rí pé ó débẹ̀. Kó fọkàn ara ẹ̀ balẹ̀. Lókúndé. Kẹ́sì Jésù. Hello, ma. Ma, Susan ni ma. Mo ní kí n sọ fún yín ni pé ara dádì ò yá. Ara wọn ò yá gan ni o. In fact, nǹkan tí doctor sọ ó bà mí lẹ́rù gan. Màá gbé wọn lọ sí hospital náà. Mo kàn ní kí n fi tó yín létí ni. Ó dà mà. Hey!
ọ̀gá yín dà. Kí ló ṣẹlẹ̀? Tí bá fi ìbọn forí mo náà ọ̀gá yín dà. Kí ló dé tẹ ṣe irú nǹkan tẹ ṣe? Kò sáyè fọ́lẹ́nu bísínẹ́sì yìí. Kò sáyè fọ́lẹ́ ló jẹ́ kẹ́ pa ìbídùn. Wọ́n ti pa ìbídùn yẹn, kí ló tó wá fẹ́ ṣẹlẹ̀? Ṣé o láìdí àǹkan tó ń sọ yẹn ṣá? Ṣé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ yẹn, ṣé o mọrú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ṣá? Ṣé o mọ nǹkan tó ń ṣe ṣá? Farabalẹ̀, ìwọ fún alára ẹ̀, èmi ni mo sọ bẹ́ẹ̀. You're coming back to lick my foot. Èmi kò ń ṣe mi àgbà. Tá jẹ́ bá pógún ọdún, ẹran ògún ni mo fẹ́ kó o mọ̀. Sí bàgbàlagbà ṣe lè wà, ọmọdé ló máa ṣe jẹ́ wájú àwọn ọmọdé mi. Má dánrú ẹ̀ wò láṣà. Tó bá gbéná wojú ẹkùn mi, wàá wọlé lóye. Mi ò níwọ̀ bá rojọ́. Emeka ọ̀gá yín gangan, èmi àti ẹ̀ lálẹ́jọ́. Màá mú ẹ bí omi. Bàbá ẹ bá ti finish on the spot lẹ́ẹ̀kan yẹn. Èmi àtàwọn boys yòókù máa lọ finish àwọn tó kù. Time never reach. Emeka go pay. Kí ni wọ́n ṣe ń bí báyìí? Ara wọn ò yá ni mo ń tọ́jú wọn. Junior. It's more. Mo ti pe dókítà wọn kó wá bẹ̀ wọ́n wò. Àwọn nǹkan tó dé sọ fún mi, èṣì ló ń bà mí lẹ́rù gan. Bí kí ni? Ó sọ̀rọ̀ pé nǹkan kan ti ṣọpọlọ wọn. Ó tún sọ̀rọ̀ stroke. Èmi ló dẹ̀ ti notice pé níṣe ló ń gbàgbé nǹkan these days. Àtìgbà wo ni gbogbo eléyìí ti bẹ̀rẹ̀? Mo ṣẹ̀ṣẹ̀ notice náà kò pẹ́. Dókítà sọ̀rọ̀ pé wọ́n máa ní láti run àwọn test kan. Wọ́n sọ pé CT scan àbí nǹkan kan ṣá. Ṣé kìí ṣe pé ẹni mission fún wọn? Because right now it's not even a full. Ìwọ kọ́ ló máa kọ́ mi níṣẹ́ mi. I'll see you later. I need that to consider alternative CDG. He is very unfit. Benny. Okay, sir. Thank you. Oh. Hello, sir. Oh, okay, sir. I'll be on the next flight to Lagos now. All right, sir. Borokini. Pẹ̀lẹ́. Mo ní kí n sáré báyìí kẹ́tì lè kó jẹ. Ẹ ṣé, mo appreciate mo bẹ̀ yín tọ́jú mi sí. Pẹ̀lẹ́. Ẹ ṣé. Jẹun. Máa jẹ. Àbí ṣé kí n lọ ṣe oúnjẹ mi wà bóyá òfin lé. Ewé àjẹ torí Ọlọ́run jẹun yìí náà. Máa jẹ. Ṣé kí n feed ẹ ni? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi.
ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra. wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́.